ẹ bá ń pe àyànfẹ́ o kí n gbọ́ àyànfẹ́ o àyànfẹ́ owó àyànfẹ́ o àyànfẹ́ ọlá àyànfẹ́ o àyànfẹ́ àtàtà alágogo lékuléku abẹ̀yàrò pélémọ̀ ó ń lọ sóde kò kára lé àyànfẹ́ o àyànfẹ́ bàbá lògbàlògbà àyànfẹ́ owó bàbá Sàléwà o sì dákun kó máa bọ̀ lọ́dọ̀ mi ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ bísú lóko owó bàbá dégórí ọlá ẹni bá ní òkú ìwọ lọ sọ̀rọ̀ olúwa rẹ̀ ọ̀rọ̀ bí ẹkún o kì í wá wo òkò ọwọ́ ní labalábá wọn fi ariwo gbó. ọdún tó ṣe lé ní kò ní já ṣe mọ́ ọdún tó ṣe lé ní kò ní já ṣe mọ́ wàá ṣọ̀pọ̀ rẹ̀ nínú owó ńlá ọdún tó ṣe lé ní kò ní já ṣe mọ́ ọdún tó ṣe lé ní kò ní já ṣe mọ́ kò ní já ṣe mọ́ fún bàbá Ẹniọlá nínú owó ńláńlá kò ní já ṣe mọ́ ọdọọdún mọ̀ ní láǹṣó lógúnlógún ọdọọdún mọ̀ nìkan ṣó lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdún tó ṣe lé ní kò ní já ṣe mọ́ ọdún tó ṣe lé ní kò ní já ṣe mọ́ bẹ́ẹ̀ ni Bàṣírá ṣe ní kí n máa wí ó ní kọ́kọ́ òun dáadáa òun bàbá Adéṣọlá Káyọ̀dé o ìbà lọ́nà mórí bá lọ́wọ́ bá mi o mo tó péye ló kọ́ mi bó kọ́lá ń pọ̀ Bàládé ọmọ bá mi Yusufu Agboola lèmi ó mọ̀ kí n kú kí ó lò ó ṣe yàn ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ bísú jókòó ìjàkadì kátàkìtì nítorò ó tọ́fà ọ̀fọ̀ ọmọ kẹrù ẹ̀ ló mọ̀ ọ́n kálá lọ́mọ ọmọ bísú jókòó alùkù sí nìyẹn ọlọ́fẹ́ gbèjè alùbẹ̀mbẹ́ ọlọ́fẹ́ gbẹ̀fà alùtìrìn jìgìrìn kí ọlọ́fẹ́ gbẹ̀húndógún bá mi ò àyànfẹ́ mẹ́bẹ́yìn lọ́mọ pínre láàárẹ̀ búburú ọ̀kan ò gbọ́dọ̀ jọ̀kan lọ́fà bí kan bá jù kan lọ́fà ogun ní kó wọn lóru akẹ́bàjẹ́ olóbọmọ lọ́fà mọ́jọ jẹ́njọ́ sí lóyìn jẹ́ pẹ́rú máa lákájọ́ mọ́ lọ ẹ̀yìn lọ́mọ ìkúnnùkún ni mo rí tí mo dá sá kẹrì àkàlà màgò ni mo rí tí mo dá sá kẹ̀mbẹ̀ ìyẹ̀wò ọ̀kẹ́ ni mo rí tí mo dá sálà ń lọ bẹ́ẹ̀ ọmọ lálọ́mí ni mo rí o bá mi Abdul Fatai ni mo rí tí mo dá sálà ń lápá ọ̀sì rọra làmí bọ́ọ̀bá làmí dákun má já bẹ́ẹ̀ jílẹ̀ lápá mi ètè pẹ́ẹ́pẹ́ tí mo kùn lẹ́wọ̀n òkúkú rẹ lẹ́jọ́ mọ́ gbogbo ẹlẹ́jọ́ lẹ́yìn tí sábẹ́ tún bẹ́yẹ ọ̀kín ọlọ́fà ló lọ́fà ọlálọ́mí ọlọ́mọ ló lọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ́kú lára yòókù kúkú sálẹ̀ bàbá tó bí yín lọ́mọ. ó dẹ́lẹ́ kínní o mo gbọ́ kógun ó jà lọ́fà nílé ọ̀la lọ́mí mo kápó mo kájà mo kọ́ta wẹ́wẹ́wẹ́ mo yáda anúbọ̀n mo fẹ́ tu mo fi tẹ́lẹ̀ kéńgbé ọlálọ́mí ní kì í ṣòní ìjà bàbá tó hùn ní ó dẹ́lẹ́ kejì ẹ̀wẹ̀wẹ̀ mo gbọ́ kógun ó jà lọ́fà nílé ọ̀la lọ́mí mo bá kápó mo kádà mo kọ́ta wẹ́wẹ́wẹ́ mo yáda anúbọ̀n bàbá déyẹn ká ní kì í ṣòníjà bàbá tó hùn ní mo wá bí wọ́n léèrè pé kí ní ṣòníjà bàbá tiẹ̀ gan ó lọ́mọ pé mi gangan lọ pàpà ń pópó mo bọ́ lọ́fẹ̀dẹ̀ mo sọjọ́ mu nílé bàbá wọn kánrin kése o. àṣẹ ìṣàmọ́dún wàá ṣọdún ayọ̀ wàá ṣọdún owó wàá ṣọdún yìí wàá ṣọdún dẹ̀ra owó bàbá Adéyínká o owó bàbá Abdu ọkọ Bàṣírá tí ń jọ ọmọ Sàléwà lónìí wàá mọ̀ bóun kejì káwọn igi lẹ́yìn ọgbà òun alábàárò òun ìdùnnú òun koríko sóun fún tayẹyẹ orí
bí ọ̀ká ọmọ Yusufu o ànẹ́bọ̀ ṣẹ̀ṣẹ̀ ni ó ṣe máa ń ṣe lọ́lọ́run òkúkú nípìn ọ̀npa òní faragbàwé ọmọ ogbó kábàkábà báyìí ló gbọ́ alábàáhùn àdàgbà wo mú ní tó ṣe àgbórá kàràbà ní tìgbì o oníkó gbogbo òfèkú òrìṣà gbin àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń jẹ̀nà ayé ò wá níjàlè bá mi káyọ̀dé o àyànfẹ́ ayé ò níjàlè kán pé wọ́n ní ọ̀rọ̀ gbogbo tí ń dùn mọ́ nínú wa ní ìbànújẹ́ mọ́ lọ́wọ́ ọ lè máa ń ṣe apá rẹ̀ yóò sì máa ka ó máa kú ayẹyẹ orí kádùn. Happy birthday, sir. We wish you long life and prosperity.